kí gbogbo ẹ̀yin ọmọkọ ilẹ̀ Yorùbá àkójúmọ́ ṣàlàáfíà ni ṣé gbogbo nǹkan dùn. Ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ o. Mo kí gbogbo ẹ̀yin ọmọkọ tẹ̀ ń jà fitafita kí ilẹ̀ wa má bàjẹ́. Ẹ ṣé gan ni àmọ́ lóore o. Ṣé ẹ rí àkókò tá a wà yìí, àṣírí Islam ti tú. Àyàfi tá máa ń fẹnu gbé kalẹ̀ ń sìn. Fídíò mi ń jẹ́ pẹ́, mi ń dẹ̀ ní jẹ́ kó pọ̀. Mo rí fídíò kan tí ọmọkùnrin kan ṣe. Mi ń like kí n máa dárúkọ èèyàn lórí fídíò mi, ṣùgbọ́n máa dárúkọ ẹ̀ lélẹ́yìí. Wọ́n pe ọmọkùnrin náà ní ẹlẹ́gùnsí àbí nǹkankan whatever tó bá ń jẹ́ bóyá ẹlẹ́gùnsí àbí ẹlẹ́gùnsí. Ó wá ń sọ nínú fídíò tó ń sọ yẹn, ó wá ní àwọn náà ti lọ ràwé fánsìn, àwọn fẹ́ máa tú ifá, àwọn máa tú bí Ọ̀rúnmìlà ṣe bá ẹnìkan sùn bó ṣe bá ìyá ẹ̀ sùn bí kankan. Mo wo kíni fídíò yẹn mo bẹ̀ sí rẹ́rìn. Ǹjẹ́ mọ̀ nǹkan tó pa mí lẹ́rìn bẹ̀ ni wípé mo fẹ́ kí mùsùlùmí mọ̀ lénìí pé babaláwo, àwọn oníṣègùn, àwọn wọn ti ẹ̀ ní nǹkan kan ṣe pẹ̀lú wọn bá wọn jà rí, wọn tẹ̀lé tí wọ́n rò. Bí kò ṣe pé àwa ọmọ tá a ti gba ẹ̀sìn ìsìlámù kọjá, táwa náà ti wá ka àwọn àlùkùránì ní Elédùmarè lò láti tú àwọn ọmọ Yorùbá sílẹ̀. Nígbà tí mo rí fídíò yẹn mo bẹ̀ sí rẹ́rìn. Ìdí tí mo fi rẹ́rìn ni pé àwa ń sọ nǹkan tó wà nínú àlùkùránì. Èmi lérò wípé tó bá jẹ́ lóòótọ́ ni àlùkùránì jẹ́ nǹkan gidi, irú àwọn èèyàn yẹn ó yẹ káwọn náà jókòó kán ṣe fídíò, káwọn náà wá bẹ̀rẹ̀ sí ní ka àlùkùránì yẹn, kán sọ wípé báwa ṣe ń tú o, àwa ò tú dáadáa. Torí nǹkan tó máa ń sọ nìyẹn pé àwa ò tú àlùkùránì yẹn dáadáa ní kíníkan. Èmi rò pé ó yẹ kán yànnà náà ẹ̀ fáwọn èèyàn sì ni, ṣùgbọ́n damage control náà ń ṣe. Tí àwọn náà ò dẹ̀ mọ̀ pé damage control tó fẹ́ máa ṣe yẹn gangan ló túbọ̀ máa fọ́ Islam nílẹ̀ Yorùbá. Torí kí ni ẹ̀sìn tó bá ń sìn, irú èmi tí mò ń sọ̀rọ̀ lénìí, mi ì mọ̀ nípa afá, mi ì kọ́ fárí, mi ì lọ lé babaláwo rí, mi ì lọ lé oníṣègùn rí. Bàbá tó bírú àwa yìí lọ́mọ, ẹ̀sìn Islam náà ló gbà, ṣùgbọ́n ó tún ń ṣe arẹmọ, bóyá ọmọ kékeré kìíní kan, bàbá tó bí mímọ̀ ó mọ̀ nípa ẹ̀. Ká ní pé àwa mọ̀ wípé ìtànjẹ ní Islam ni, ó yẹ káwa náà fojú tó. Ṣùgbọ́n irọ́ tó ń pa fún wa ni pé ẹ̀sìn Islam ló dáa jù, ẹ̀sìn kìíníkan táwa ò mọ̀ ńgbà yẹn táwa ní kékeré. Ìgbà táwa wá dàgbà ń sìn, àwa ló ń ka ìwé yẹn. Èmi rò wípé tó bá jẹ́ lóòótọ́ lódodo Islam lọ́nà, kò yẹ kó ní àwọn àfáà yìí lára láti jókòó káwọn náà wá bẹ̀rẹ̀ sí ní ka àwọn àyà tá à ń tú yẹn pé àyà tá ti sọ wípé wọ́n lè bọ́mọ kékeré sùn nínú Islam, irọ́ kò rí bẹ́ẹ̀ nínú Islam o. Káwọn náà wá sọ fáyé. Ṣùgbọ́n níbi tá a ti wá mọ̀ pé ọwọ́ ti bà àwọn wèrè yìí ni wípé àwọn làwọn máa lọ ra àwọn náà ti lọ ra wé fánsìn, àwọn ti bẹ̀rẹ̀ sí ń ṣe kinní kan. Wọ́n fẹ̀ sí rẹ̀ rí pé ṣé lè ló kàn. Tẹ́ ẹ bá lọ ra wé fá, tẹ́ ẹ bá lẹ̀ ń tu, àwa ọmọ Yorùbá mọ̀ pé jákàjàkà lẹ́mọ̀ máa sọ, kò lè dùn wá, because àwọn babaláwo ò tẹ̀ ríro, àwọn babaláwo gan wọ́n dá sọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí, mi ìròbọ́n rí ti wá rò. Àfàwọn ọmọ kéèké, àwọn kan tó jẹ́ pé wọ́n jẹ́ babaláwo náà táwọn náà jáde nìkan náà kàn sọ̀rọ̀ díẹ̀, but ẹ bá rí àwọn bàbá yẹn, nǹkan tó gbé dání náà focus lé lórí tó dẹ̀ ń ṣiṣẹ́ dè ní. Ẹ rí ilé ìyá ọlọ́sùn tó lọ sùn, tó dáná sùn, ó ní àwọn èèyàn sì ń gbéyàn wá sọ́dọ̀ òun tó ń dẹ̀ sì ń ṣiṣẹ́ fún wọn, tó dẹ̀ sì ń ṣiṣẹ́ dè ní. Èmi rò pé ẹ̀yin àfáà tẹ́ ẹ bá dára yín lójú, tẹ́ mọ̀ pé àlùkùránì ń ṣiṣẹ́ dáadáa, bẹ́ẹ̀ ṣe ròyìn ẹ̀ náà la ṣe bá. Èmi rò pé ó yẹ kẹ́yìn náà jókòó kẹ́ wá gbé ọpọlọ kalẹ̀, kẹ́ wá bẹ̀rẹ̀ sí ní ṣàlàyé ẹ̀ fáwọn èèyàn pé irọ́ ni o, ànábì òkúkú oró o, àtẹnujẹ kọ́lọ́pàá ànábì o, pepper soup kan náà fi pa ànábì o, irọ́ ló ń pa fún o, kò jẹ́ poison ni o, báyìí ló ṣe ṣẹlẹ̀ o, irọ́ ni o, ànábì kò jalè o nínú ogun tó lọ́jà o, irọ́ náà pa má ànábì o,
ànábì ò géèyàn lórí o, irọ́ náà pa fún ànábì o, ànábì ò fọmọ ọdún 6 o. Èmi rò kó yẹ ìyẹn ló yẹ kẹ́ ṣe. ẹ jẹ́ n sọ kún gbogbo ẹni tó wà nínú Islam lẹ́nìí, ayé Islam ti bàjẹ́, orí burúkú ti bá ànábì, aláàgán ti ṣòfò dànù. Kẹ́ lè tètè mọ̀ pé kò síbi tẹ́ lè gbégbà mọ́. Torí àwa tá à ń sọ̀rọ̀, mo tún sọ lẹ́ẹ̀kan, à ń ṣọmọ babaláwo, mi ìmọ̀ fá kankan kì mí ìdílé onífárí, mi ìmọ̀ kankan nípẹ̀. Inú ẹ̀sìn yìí, ká ní pé mo máa ń sọ, ká ní pé babaláwo ló jáde ń sìn tán wá ń tú àwọn kìíní, a máa rò pé bóyá jẹ́lọ́sì ni, a máa rò pé bóyá àwọn ń jowú yín ni, a máa rò pé àwọn bàbá yẹn fẹ́ wá wọn kí ló ń ṣe wọ́n fẹ́ máa dà lúrú ni. Ẹ wo Sudan, mo wo fídíò kan, mi lè post fídíò yẹn. Mùsùlùmí ni wọ́n o, wọ́n kó àwọn èèyàn, wọ́n kó wọn sínú kòtò láàyè, wọ́n dẹ̀ wá nǹkan bò wọ́n lórí, wọ́n dẹ̀ ń ṣe Allahu Akbar. Mùsùlùmí pọ́nbélé ni wọ́n. Nǹkan tó fẹ́ wá ṣe fún wa nílẹ̀ Yorùbá ni pé tán bá ti gba ilẹ̀ wa tán, wọ́n á wá sọ wípé gbogbo àwọn nǹkan tá à ń ṣe yẹn ò dáa, wọ́n á bẹ̀ sí ń pa wá nípakúpa, wọ́n á bẹ̀ sí ń jẹ ẹ́mí àlé wa lórí. Irú ẹ̀ ló fẹ́ máa ṣẹlẹ̀ ní wòónsìn. Lóòótọ́ bá wo Olúwo, ọmọ Yorùbá ni, ṣùgbọ́n ẹ̀sìn yẹn wọ́n ti fi gbà á lọ́pọlọlọ ló fi ń sọ̀sọ́kùsọ tó ń sọ yẹn. Èmi ní tèmi, èmi rò pé kò yé ni tó fẹ́ káwọn ọmọ Olúwo, ó fẹ́ kó wọn sínú nǹkan tó yẹ pé ó máa parun débi pé wọn ò ní traces mọ́. Èmi ò ní bá wọn bú ọba, àwọn ẹlòmíì ní kì í ṣe ọba, àwọn ọmọ aráàlú ẹ̀ ló máa sọ yẹn. Ṣùgbọ́n láti jẹ́ ká mọ bí ẹ̀sìn ṣe powerful tó, nígbà táwa wà ní kékeré, àwa máa ń tẹ̀lé eégún káàkiri ni. Tí wọ́n bá ń ṣe léyà báyìí, tí wọ́n bá ń ṣe Christmas, wọ́n máa ń gbé oúnjẹ débi wípé àwa ò ń so oúnjẹ mọ́. Mo máa tẹ̀lé eégún láti ọjọ́ kejì. Àwọn ẹ̀gbọ́n mi nígbà yẹn ní wọ́n máa ń ṣe eégún, inú wa máa ń dùn ni. Débi wípé àwọn kan gbà yẹn, tá a bá lọ sí yídì, àwọn èèyàn máa tẹ̀lé wa, àwọn kéékèèké. Àṣé nígbà yẹn wọn ò tí ì gbalẹ̀ ni. Ẹ wá wo nǹkan tó ń ṣẹlẹ̀ ń sìn. Débi pé tá a bá ṣe Christmas báyìí, à ń dáná mọ́ lọ́jọ́ Christmas, torí àti mọ̀ pé wọ́n máa gbóúnjẹ wá, a máa fún wọn lówó. Èló náà fún wọn gbà yẹn. Gbogbo ẹ̀ ń lọ létòlétò ń gbà yẹn. Àmọ́ nǹkan tó wà nínú àlùkùránì. Àṣé àlùkùránì ń sọ fáwọn èèyàn wípé ẹ sún mọ́ wọn, ẹ bá wọn ṣọ̀rẹ́ ojú, ẹ kó sí wọn láàrin. Tẹ́ ẹ bá ti wá pọ̀, ẹ wàásù Islam fún wọn. Tán bá ti gbà, ẹni kan máa san jizíà. Tán bá ti gbà, ẹ jà wọ́n lógun. So all these things ló wà nínú àlùkùránì. Kì í ṣe pé bóyá àfọ́ọ̀mù ẹ̀, kì í ṣe pé bóyá àwọn jọ, kì í ṣe pé bóyá kinní. Wọ́n bí ẹnìkan lánàá, wọ́n bá sọ̀rọ̀ nípa ìkọ̀ obìnrin sílẹ̀ nínú Islam. Wọ́n bẹ̀rẹ̀ láti ẹni tí ò ṣe nǹkan oṣù, ó lè kọ̀rọ̀ obìnrin yẹn lẹ̀, wàá wò fún oṣù 3. Ẹni tó bá ṣe nǹkan oṣù yẹn, which means ẹni tó ti dàgbà, tó ti wọ menopause. Wọ́n wá sọ pé ẹni tí ò tí ì ṣe nǹkan oṣù rárá, oṣù 3 náà ló máa fi nǹkan tó kọ́ ọ lẹ̀. Ẹni tó wá ń ṣe nǹkan oṣù 3 náà ni. Àfáà kan wá sókè lánàá, ó wá ń jiyàn, irọ́ ni mo wẹ́ tún ní tìkùtù ni. Wọ́n lókè àfáà, ẹ ka àlùkùránì tó wà lọ́wọ́ yín. Ó kọ́kọ́ ń ṣẹnu belebele lánàá ni lọ́dọ̀ àwọn MS. Ó wá ń kà, ohun ẹ̀ wá ń lọlẹ̀ bí ẹ̀rọ. Ó wá ń kà, ó wá ń fi yé wa nínú ááyà yẹn wípé ọmọ yín ọmọ ọjọ́ kan ródóródó, àfáà lè bá sùn. Tó bá bá sùn tí ò tí nìkan oṣù ni o, tó bá bá sùn, ó máa dúró fóṣù 3. Ọmọ tí ò tí ní nǹkan, tí ò tí mọ̀ nǹkan tó ń pè ní nǹkan oṣù. Nǹkan tán kọ́bọ̀ lọ́dọ̀ wa nìyẹn o. Orí burúkú tí Islam kọ́bọ̀ nìyẹn. Gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ ìran Yorùbá, ẹ já dìde síta, ẹ já bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ lórí Islam.
ẹ̀sìn wèrè ni. Ànábì odidi ọdún kan ló ya wèrè tó fi ń gba wá yìí. Ànábì ò rí àlàrí, irọ́ ló ń pa, ebi ló pa ànábì kú, ó jẹ pẹpẹ soup onípọ́ìsì kú ni, olórí burúkú ni, kì í ṣe èèyàn téèyàn ń tẹ̀lé rárá. Ìwọ tó bá ti ń tẹ̀lé ànábì wàá dàbí ànábì ni, tó bá dẹ̀dà bá ànábì jẹ́ nsọkọ tó máa ṣẹlẹ̀ sí ẹ, o ò lè jèrè ọmọ ẹ, torí ọmọ mẹ́fẹ̀ẹ̀fà tá ànábì bí ó kú ní ṣojú ẹ̀ ni. Rándanrandan ni ìgbésẹ̀ ayé olúwa ẹ máa rí, torí ò ní lè ṣiṣẹ́. Wọ́n máa sọ fún ẹ pé kó má kọrin, inú ànábì ò dùn rí, ò gbúdọ̀ kọrin, ò gbúdọ̀ lùlù, ò gbúdọ̀ ṣiṣẹ́, which means ànábì lọ fowó aṣọ ìyàwó ni, ìwọ náà máa jẹ, ó máa pú ọ̀kú ni. Ìkẹta ni wípé tó bá ti ń tẹ̀lé ànábì, ikú oró, poison, pepper soup ló máa jẹ. Ẹ̀yin ọmọ Yorùbá ẹ jẹ́ ají, ẹ jẹ́ kó rí wa pé ẹ̀sìn mùsùlùmí ẹ̀sìn wèrè ni, ẹ̀sìn téèyàn gbọ́dọ̀ tẹ̀lé ni, ẹ̀sìn kì í ṣẹ̀tìn àlàáfíà. Ayé wa ò ní bàjẹ́ o. Ẹ subscribe sórí YouTube channel mi, Oma TV ni. Ẹ jọ̀ọ́ bá mi subscribe sí. Tẹ́ bá ti type sórí Oma TV ní YouTube, ó máa gbé aṣọ mi jáde, ó wọ pink bí yellow báyìí ń bẹ̀. Mo need more subscription lórí TikTok. Ẹ subscribe fún mi náà. Ilé ayé wa ò ní dojúrò. Ẹ ṣé mo dúpẹ́, ire o.